Apple ṣẹlẹ̀ Apple wọ́n ti jẹ́wọ́ o ṣó ti gbọ́ kò sí dọ́dọ̀ ẹ̀ èèbà ẹni tó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà tí wọ́n fi rí Mazi Nnamdi Kanu olórí àwọn Biafra IPOB tí wọ́n fi rí gbé ní Kenya ní 2022 kọ́ nìyẹn ó ti padà wá jẹ́wọ́ ó lóun ní Chizorom lórúkọ ẹ̀ ọmọ Yíbò pọ́nbélé bíi ti Kanu Nnamdi ni ṣé o ti rí ilé ayé bó ṣe ń lọ kò síbi tán tí kẹ́jì ìyá alẹ́ nìyẹn àgò ló padà yàtọ̀ ẹjẹ́ sáré débẹ̀ pa kò fi bo ó sọ gbangba báyìí ni. I am the one that leaked Nnamdi Kanu's location to the National Intelligence Agency NIA, which resulted in his arrest. Chizorom Ofegbu, popularly known as Ijele Speaks, while speaking on a recent interview with Gban Podcast, disclosed that he is the one who leaked the location of Mazi Nnamdi Kanu to the Nigeria National Intelligence Agency NIA, which resulted in his extradition to Nigeria in 2022. According to Ijele, Mazi Nnamdi Kanu and IPOB stepped on his toes by conspiring against him, saying he is into human trafficking in Turkey, which according to him is not true. He noted that the conspiracy by IPOB against him was what made him swear he is going to destroy Nnamdi Kanu whichever way possible. He explained that he was monitoring Nnamdi Kanu wherever he went during that period, which forced Nnamdi Kanu to change his location frequently. Ijele concluded that he is ever ready to eliminate Mazi Nnamdi Kanu, even if he eventually comes out from prison alive. From Anambra, òun lẹ ti gbọ́ yín. Ọmọ Yíbò tó pẹ̀rẹ̀ ní Chizorom, popularly known as Ijele, ó lóun lòun ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà tóun gbàbọ̀dẹ̀ tó mú páàsì Mazi Nnamdi Kanu sílẹ̀ àti gbogbo bí àwọn gọ́ọ̀mẹ̀ntì bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn IPOB. Ó lọ́wọ́ ni òun nítorí wípé Kanu Nnamdi àti àwọn ọmọ IPOB wọ́n step on his toe, wọ́n tẹ òun mọ́lẹ̀ bí tó dùn òun torí wọ́n parọ́ mọ́ òun pé òun ṣe human trafficking lọ sí Turkey. Tó bá ń gbọ́ tẹ́lẹ̀ yìí lọ Turkey, tẹ́lẹ̀ tó bá gbé eléyìí lọ Turkey, tó bá rélé tó ní Turkey ya iṣẹ́ tó ní kálukú lọ ṣe ń bẹ̀ ó lágbára. Ìdí ni wípé kò sí bísínẹ́sì kankan ní Turkey. Kí wá ní nǹkan gan tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ń bẹ̀ tí wọ́n fi ń lọ bẹ̀. Ọtí tó bá débẹ̀ ìgbà ẹnìwọ náà mọ̀ o. Lọ́rọ̀ kan ṣá ọmọ Yíbò bíi ti Mazi Nnamdi Kanu tí wọ́n jọ jẹ́ ọmọ ìran kan náà tọ́nà àwọn tó ń jà fún àbí wọ́n jọ ń jà fúnra wọn àwọn ara wọn náà ló mú páàsì Nnamdi Kanu kalẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n bá gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́. Tá a bá wá ṣàlàyé fún ẹ ìrìn àjò inú Yorùbá nation pẹ̀lú Sunday Adéyẹmọ Ìgbòho wàá máa rò pé ṣe ni somebody like me mo kàn ń sọ àsọdùn. Ìrìn àjò tí ò yí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ kàn ń fetí gbọ́ ìwọ̀nba tẹ́ bá gbọ́ online ni tí ẹ ò mọ many things tó ń ṣẹlẹ̀. Gbogbo wa la mọ̀ wípé lára àwọn ọ̀rẹ́ tight friend wọn ó wà lára àwọn tó mú páàsì wọn náà lẹ̀ ní 2021 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. You see the situation. Ẹ jẹ́ kí ìwọ àtèmi ká jọ kẹ́kọ̀ọ́. Jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ ìwọ̀nba ni kò jẹ́ ká gbára léyàn mọ́. Ìmúlẹ̀ tá a bá ní ká múlẹ̀ kọ́lọ̀ má mú wa lẹ̀ ni. Torí wípé ibi títí ẹlòmíì ti parí báyìí tó ní oògùn abẹnú gọ̀ǹgọ̀ tó parí síbí òtún sí kankan ibẹ̀ ní tọ́mọ ẹlòmíì ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tí wọ́n bá múlẹ̀ míì mo rí ìmùlẹ̀ tá bẹ́ẹ̀ mú tí kò ní sí ẹlòmíì tá tó tún ní agbára jù yẹn lọ tá a rè dànù àfi kọ́ lọ́run máa ṣọ́ ni. Ó dẹ̀ sì tún yìí sọ this Ijele of a guy Chizorom ó ní bí wọ́n bá release Nnamdi Kanu alive olóṣù ọ̀jù ni pípa lòun máa pa ìyẹn tó bá jáde alive tó já sí wípé ọ̀rọ̀ Mazi Nnamdi Kanu ní Kuje prison ní Sokoto ó lè má padà gba freedom pẹ̀lú ààyè ẹ̀mí o. Ọlọ́run nìkan ló mọ ibi tọ́rọ̀ yẹn ń lọ tó já sí wípé majority àwọn ọmọ Yíbò gan ni wọn ò fẹ́ Kanu Nnamdi mọ́ nílẹ̀ Yíbò. Ṣe rí pé ó ti dojúrú, ṣe rí pé ó yàtọ̀ sí tọ̀dọ̀ títí wa, ó yàtọ̀ sára wa sẹ́ àló yàtọ̀ síra wọn. Òun ló ṣe já sí wípé gbogbo nǹkan kíkan tíyàn bá fẹ́ ṣe láyè máa rojọ́ wájú má ro ti ìsìn nìkan. Yára ẹ ní brain fúnra ẹ lọ́pọlọ
tó bá tiẹ̀ má ti rẹ̀ jù gbọ̀ngbọ̀n torí tó bá délẹ̀ tán ìwọ nìkan ní ó kù ṣe ráyé ṣé à ń kẹ́kọ̀ọ́ ibẹ̀ ni kọ́kọ́ la yìí ń lọ tẹ̀lé mi wá wo fídíò kó wá gbọ́ nǹkan tí àwọn northerners sọ wá gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ àwọn northerners àṣé nǹkan tó ń dá ẹ̀rù bá àwọn náà ti lélẹ̀ tó já sí wípé anytime at any time tí power tó bá shift sí south wọ́n máa fẹ́ kú ẹ̀rí bó ṣe sọra wọn di wèrè torí mi ò mọ reason why tó ṣe jẹ́ pé wọn ò lè ní sùúrù ọdún 7 kó tún kan tọ́ọ̀nù títí yín náà tó fẹ́ para wọn kú wá gbọ́ nǹkan tó jáde lẹ́nu wọn wàá wà shocked. Northern domination politically. The North feared the domination of the South educationally, commercially, etc. And I think it is the fear of the major fear of political domination was really what brought about the coup of 1966, which seemed to be one-sided. And it's mainly the northern leadership, both in the political as well as military, that were eliminated, and that engendered the crisis. Now, it was because Ojukwu or the East felt that after what happened in January and July, and a lot of the killings in September, in August, September, October, and subsequently, that the Igbos had to run to their own particular area, and I know that I had to even make sure that the soldiers separated, for a while. Otherwise, you never know what will happen, and most if they are within the same barrack. So I had to allow them to go back to their domain. Now it was. Ó lẹ́tìkẹ́ ọ̀rọ̀ ńlá ló jáde yìí o ẹ̀yin ìran mi ẹ̀yin lẹ lọ́tẹ̀ bọ̀ ẹni ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu akó arápá àtòdé ọ̀run ló ti wá ká má yiri ẹ̀wù ló ń jẹ́ bẹ́ẹ̀ sílà. Politically Yakubu Gowon jẹ́ kó yé ìwọ àti èmi pé northerner àwọn ni wọ́n dominate Nigeria politically ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù wípé àwa south àwa náà dominate commercially and educationally. Northerner dominate Nigeria politically kò gbórun lójú south o southerner ṣùgbọ́n commercially and educationally ìyẹn ló ń gbórun lójú àwọn wo àwọn northerner. Ṣebí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ business in the north, in the northern part of Nigeria oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ṣebí àwọn ọmọ wọn náà ṣebí agbọ́ history yẹn wípé ní ìgbà tó rí bàbá Awólọ́wọ̀ anko tí wọ́n fún wa ní free education ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dún náà lọ́hùn bàbá ṣe campaign ẹ̀dẹ́ north pé kí wọ́n fún àwọn masses wọn náà kàn jètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kó wà educated. Ṣe bó gbọ́ nínú history pé àwọn leaders wọn náà sọ wípé láyé ká má rí èyí gan-an ló fa ìbínú tí wọ́n fi kan oró bàbá late Awólọ́wọ̀ sínú wípé ibi post tó wá há ìyẹn gan ní jẹ́ kó débẹ̀ because tá bá fún ẹ láyè tó débẹ̀ wàá jẹ́ kí àwọn masses wa kí wọ́n wà educated. Wọ́n fẹ́ sọ àwọn masses àwọn ọmọ wọn wọ́n fẹ́ enslave wọn in a modern slavery by kini by forming a terrorism tí wọ́n practice lọ́wọ́lọ́wọ́ for a very long time ni wọ́n ti plan nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ torí wọ́n ti ní idea ibi tí wọ́n fẹ́ lo àwọn masses wọn sí ní northern part of Nigeria. Wọ́n fẹ́ kàn jẹ́ terrorist fún wọn wọ́n fẹ́ kàn ní life, and that was the reason why tí wọ́n reject western education. Ibi tí ọ̀rọ̀ Boko Haram tó ti jáde nìyẹn. Ṣé ti rí bó ṣe ń lọ? Northerner wọ́n dominate Nigeria politically. Kò dẹ̀ sí nǹkan ẹyọ kan báyìí tí wọ́n achieve positively fún Nigerians or as a Nigeria for Nigeria as a country. Tó o bá ní jọba mi mention politically ti Northerner tí wọ́n ṣe kí ni tó dominate wa kí ni progress tí wọ́n mú bá Nigeria north. When you are talking about backwardness you are referring to the Northerner. When I'm mentioning Northerner I am talking about the Fulani because àwọn nìkan ni wọ́n dáyé north rú tí wọ́n tó di wàhálà sí gbogbo Nigerians lọ́rùn. The Fulanis àwọn ni headed by Sultan of Sokoto. Àwọn ni wọ́n dá Nigeria láàmú. Ẹtì ẹ̀ wá àtìgbà tí àdó olóró ti sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ Sultan ní Christmas Day last year. Kí ló dé tí Sultan wọ́n ọ̀sìn àti gbogbo àwọn northern leaders
torí mi ò padà gbúrò one Nigeria is not negotiable. Ó dà pé one Nigeria ti wà negotiable. Ṣé mo parọ́? Ṣé mo parọ́ ni? Ṣé o tún gbọ́ lẹ́nu wọn ni láti last year yẹn títí dìsín? Ṣé o mọ̀ pé their favourite and best song nìyẹn? One Nigeria is not negotiable. Wàá ti gbọ́ lẹ́nu Shettima, wàá ti gbọ́ lẹ́nu gbogbo wọn. Ṣùgbọ́n láti last year Christmas títí dìsín mi gbọ́ lẹ́nu wọn, mi gbọ́ àbó gbọ́ ni. Tó bá gbé ibi tó ti gbọ́ fún mi. Tá bá wá sọ̀rọ̀ wípé Northerner wọ́n dominate Nigeria politically tí wọ́n dẹ̀ ní achievement kankan, wọ́n kàn gbé páyé wà yẹn wọ́n ṣàwá mọ́wọ́. Tó jẹ́ sí wípé bí àwọn South leaders bí wọ́n ṣe wá sọ́ra wọn di nǹkan míì lábẹ́ àwọn Northerner, tó jẹ́ sí wípé tó bá fẹ́ jẹ́ ordinary councillor ní South, tó bá ti lọ clinch mọ́ Sultan, tó bá ti lọ bá Gumi, wọn tí politically wọn tí wà okay. Wọ́n kọ́kọ́ ní láti lọ júbà ń bẹ̀. I don't understand this anymore. Ó lèmi ṣe sọ wípé ọ̀rọ̀ tó wà lẹ̀ pẹ̀lú bàbá Tinubu. Bàbá Tinubu ó ṣíjú ó la ojú gbó tán, bàbá yẹn la ojú tán, ó fẹjú mọ́ àwọn Fúlàní ranjú mọ́ wọn, jọ ń ranjú mọ́ra wọn. Ìran bàbá mi lèmi protect, ilẹ̀ bàbá tèmi lèmi jà fún, tí mo gbé dání lèmi jà fún. Ọ̀nà wo ni mo fi lè continue láti máa jà fún ilẹ̀ Yorùbá? Òun náà ni ọ̀rọ̀ nípasẹ̀ Tinubu ni. Ṣé ó kẹ́kẹ́ máa pariwo ọ̀rọ̀ Yorùbá kí máa sọ fún yín pé nǹkan tí Tinubu ò ṣe yẹn Òbí ó máa ṣe fún yín, ẹ má worry, àbí kí máa sọ wípé don't worry o, ilẹ̀ Yorùbá la jọ gbé dání, ṣùgbọ́n Àtíkù òun ló máa wá ṣe nǹkan tí ọmọ Yorùbá ò ṣe. Ṣé ẹ̀ ní sọ wípé ọ̀tọ̀ Olúwa ẹ̀ ti ń yí lórí? Tí ọ̀rọ̀ mi bá yí ẹ, gbogbo yín tẹ̀ ń pariwo èló ni Tinubu gbé fún ẹ, èló ni Tinubu gbé fún ẹ. Bí báyìí ṣe ń sọ̀rọ̀ yìí, wọn ò fún ọmọ Adéyẹmọ ní ṣíṣì, gbogbo yín tẹ̀ ìsunkún kiri wípé Ìgbòho Tinubu ti gbówó fún. Ibi tó o bá ti rí tí bàbá Tinubu tó ti rányàn àbí àkáǹtì àbí everything jọ̀ọ́ mú jáde, àti tí tèmi náà. Torí ọ̀rọ̀ kì í yé yín, tí kò bá wá dé gòngóńgò bẹ̀ kó kú open báyìí, ìgbà ilẹ̀ tó máa yẹn okay gbogbo nǹkan lẹ máa fẹ́ kéèyàn lanu sọtán láyé. Tẹ́ bá wá wo ibi tí Ọlọ́run tó kẹ́ àwa ìran ọmọ Yorùbá tó kẹ́ wa dé, kò sí ọjọ́ tí àwọn náà ti máa jẹ́ kí ògo wa kó di yíyàn. Àwọn dominate wa politically, àwa South á dominate Nigeria commercially, educationally. Ó wá ń ba àwọn North lẹ́rù. Ìwọ náà listen to that. Àbó ògbọ́lẹ́nu Yakubu Gowon ni. Ó ní nǹkan tó ń ba àwọn Northerner lẹ́rù nìyẹn pé àwa South dominate educationally and commercially. But ipe wọ́n dominate wa politically kò gbórun lójú South. Ṣé you see them after they will still come out and tell you why Nigeria is not negotiable, and one Nigeria gan tí wọ́n wá ń complain wọ́n ní kò wà negotiable. Àwọn wo ló ń promote Nigeria in a positive way to the whole world? Tó ń jẹ́ kó máa fún Nigeria ní respect as a country. We the Yorubas, we the Southerners, mostly we the Yorubas. Tó bá ní rán ni mo pa lówó educationally, commercially, economically, name it, medically, IT, name anything. Tó bá praise Nigerians labroad ní Western world wípé Nigerians o wọ́n medically o wá gbọ́ nǹkan tí wọ́n ṣe o, educationally o, this o, that o, wàá rí wípé tó bá get 10 ọmọ Nàìjíríà, Yorùbá nìkan a máa kó 8 ńbẹ̀, á jẹ́ Yorùbá á jẹ́ 8, méjì tó bá kù ńbẹ̀ òun ni South East àti South South tó máa pín mọ́wọ́. Educationally, even sports, IT, medically, gbogbo ẹ̀ Yorùbá àwa là ń promote Nàìjíríà. Ibo ló ti rí tí wọ́n sọ wípé nǹkan kan ṣẹlẹ̀ positively ní Western world tó wọ́n sọ wípé ẹyọ láti North ní o tó rórúkọ ẹni yẹn bẹ̀ tó jẹ́ Northerner? No, now they have nothing positive to offer. Backwardness, ikú, nothing more. So useless set of people. Ṣé ráyé wọn? Ṣé ráyé wọn? Ṣé ti wá rí wípé àwa ni tó bá jẹ́ wípé àwa Yorùbá amòye ara wa ni, àwa ló yẹ kí gbogbo every other tribe nínú Nàìjíríà kó wà lọ́dọ̀ àwa ló yẹ ká máa pàṣẹ, torí àwa là ń jẹ́ kí Nàìjíríà máa dún both home and abroad. Even politically táwọn sọ wípé àwọn dominate, irọ́ ni náà. Àwọn náà ti ń rí politically wípé wọn good, wọn nice. Yorùbá ti ń máṣe wọn sí kí ló dé tó fẹ́ já gògóńgò ẹ̀mí Tinubu. Òun la ṣe ń bẹ bàbá Tinubu, ẹ ṣàánú. Regionally, ẹ bá wa pín kinní yìí. Ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ ká mọ́ lè jẹ. Òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. Ìwọ náà ó yá bá mi fi tì ẹkún níbi comment section. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Tẹ̀lé mi wá gbọ́ fídíò yìí. Wọ́n kọ̀ táwọn baálé yìí sọ ní
ẹgbẹ́ kan tí máa lè sọ ẹgbẹ́ kan tí máa ṣe ọ̀run sọ gbogbo àwọn tó ti ṣẹ́gbẹ́ wá ti wà níbi òkè àgbà rẹpẹtẹ tọwọ́ bá fẹ́ ka baálẹ̀ tó ti kọjá lára OPC rí nílẹ̀ Yorùbá á fẹ́ wọ 3,000 tó bá fẹ́ ka ọba àyè rí bí 150 ọba. àwa ò ní ọ̀tà ti kọ lẹ́tà àti pé àwọn gómìnà yìí ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ ẹ̀yọ́ máa ń jẹ́ iye bàbá òní àwọn òdìbò má lè gbádìí ẹni ẹ̀tẹ̀ ìdánwò wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. Ló ti ń dà wá láàbò yìí oríṣiríṣi ibi náà ti gbà wọlé Yorùbá ìyẹn láyé ń pe àwọn gómìnà wa ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ papọ̀ ká lé àwọn pípọ̀ ìwà ọ̀dà wa ló ń jẹ́ terrorist lẹ́gbẹ̀ẹ́ OPC. oògùn ọ̀fẹ́ o ibà láìkì ijó ibà Gani Adams ẹ máa ń láìkì ijó àgàgà tíjó yẹn bá wọra tó rí yẹn dùn tó wọnú tí gbẹ̀dú ẹ̀ ń tàbọ̀dì tán ibà wá yọ̀dí sẹ́yìn bọ̀bọ̀bọ̀ ibà mà ní kébé ibà ṣé ìkébé sì pàdé yín wọ́n wá máa yídìí yẹn báyìí bí obìnrin wọ́n wá máa yídìí yẹn báyìí ẹ láìkì ijó lóògùn ọ̀fẹ́ o mo tún ní kí yín kú oríire lẹ́ẹ̀kan sí mi ibà ṣé ẹ sì tún yìí ń béèrè fún kíni ṣé láti ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba ìyẹn ti kúrò ibà gbogbo Yorùbá race nísìn ṣé Yorùbá race ni àbí Yorùbá land gbogbo Yorùbá land nísìn ohun tí wọ́n dúró dè láti ọ̀dọ̀ yín ní ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀wọ́adé kábíyèsí o ikú bàbá yèyé ojú pọ́n kọ́kọ́ má fọ́ bàbá mi ọ̀rọ̀ fi mọ́ lakalaka yín mọ́nù ọmọ ikú ọ̀pá ọmọ àrùn òṣè bàbá mi ò lè síkì láéláé wọ́n ti ṣígùn pọ́ǹsì gbé gbogbo mídíà ọ̀sìn Nàìjíríà ló gbé gbogbo àgbáyé ló ti gbọ́ ibà congratulations ẹ kú oríire sà gbogbo Yorùbá rẹ̀ ṣe pátápátá la wá dúpẹ́ lọ́wọ́ yín àti Yorùbá làdì náà ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró nísìnyí bẹ́ẹ̀ ṣe sọ wípé ó ní about 3,000 baálẹ̀ àti how many thousands of àwọn ọba ni wọ́n gba ti ọ̀dọ̀ OPC lọ́dọ̀ yìí kọjá ẹkúṣẹ́ bàbá ẹkúṣẹ́ iṣẹ́ lálẹ́ ṣe bọ̀ ilé ayé ìṣá kí àwọn ọba tó tó yẹn àti baálẹ̀ tó pọ̀ tó yẹn wọ́n gba ti inú OPC ọ̀dọ̀ ibà kọjá kí ibà wá láwọn nídìí sọ́pọ́ọ̀tì wọn láti ṣiṣẹ́ kí àwọn kábíyèsí yẹn kan wá mú jọ ibà kan wá mẹ́yìn ibà kí wọ́n máa kan wá kẹ̀yìn sí ibà kan wá sọ ibà di rédíò asọ̀rọ̀mágbèsì pẹ̀lú gbogbo fídíò tí ibà ti ń ṣe láti iye ọdún sẹ́yìn pẹ̀lú gbogbo security summit gbogbo warrior summit everything tán ti ń ṣe kí ẹ̀yin baálẹ̀ tẹ pọ̀ tó báyìí àti ọba àti gbogbo yín tẹ ti pàṣẹ OPC tẹ wà níbi kàǹkàǹkà kí gbogbo yín ká má lè rí èèyàn 3 sí 5 tó wá padà trust ibà mú ṣé bẹ́ẹ̀ náà ni ibà ò dáa tó sí yín ni ṣùgbọ́n ẹni tó gbẹ́kọ̀ tó gbẹ́jì ẹni tó kó sínú òkú kò padà kàn lápá congratulations ibà ẹ kú oríire ọwọ́ adé o ọwọ́ adé ìgbà táwọn ọba yẹn ibà ẹ̀yìn yín lèmi wá o ṣe rí àwọn ọba lè yẹn àtàwọn ọba yẹn wọ́n jojú ayé ni ayé dẹ̀ máa jojú wọn Ọlọ́run ẹ̀yin baálẹ̀ tẹ́ ẹ finúfíndọ̀ tẹ́ join ibà tẹ́ ẹ enjoy tẹ́ pass through ọ̀dọ̀ ibà OPC fashion àti ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ connect tẹ́ ẹ gain látara OPC fashion ibà Gani Adams tẹ́ wá débẹ̀ tí ibà wá ń pariwo láti jọjọ́ ẹ̀ tó wá ń kọ lẹ́tà sí yín àtẹ́ ẹ̀ lè bá gọ́fúnà sọ̀rọ̀ ẹ̀yin nù Ọlọ́run ẹ ti jojú ayé o ẹ jojú ayé o ẹ dúró ná bàbá mi ni gbogbo yín ẹ má bínú kí ni ibà gan ṣe fún yín tẹ́ fi jojú wọn kí ni ibà ṣe fún yín tẹ́ fi jojú wọn tó rẹ́yìn ẹ close mọ́ wọn dáadáa tó ní nǹkan tó ṣe ni tí ẹ fi trust wọn ibà kọ lẹ́tà wọ́n kọ lẹ́tà títí ẹ sọ̀pàkọ́ lùkè wọ́n tún bọ́ síta gbangba wọn ò fi bò wọn máì tí àwọn èèyàn bá máa fi wọ́n ṣẹ̀ṣẹ̀ àbí fi wọ́n pa wọ́n dẹ̀ fi kọrin sí gbogbo àwọn ọmọ Yorùbá létí ní every minute every second wípé gbogbo lẹ́tà tó yẹ káwọn kọ náà ti kọ sí yín ìṣẹ̀lẹ̀ fi wọ́n gún lágídí ẹ wá sọ ibà ológun ọ̀fẹ́ of Yorùbá land ẹ wá sọ wọ́n di rédíò asọ̀rọ̀mágbèsì
tí bá àti èrí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ìgbà tí wọ́n ti lọ bọ́ọ̀sì ilé Ìgbòho ní 2021 títí dìsímà ní bá ti ń kọ lẹ́tà nọ́mbà tí ń ṣe insecurity summit àbí security summit ni gbogbo ẹ̀ náà ń sọ. Ẹ wá wo ibi tọ́lọ́run ti wá ṣe tiwa tó ti ṣe tiba ọpẹ́lọpẹ́ Aláàfin Ọ̀wọ́adé tó já sí wípé tipẹ́tipẹ́ lọ́dún tó ti pẹ́ ni Aláàfin Ọ̀wọ́adé àti Ìbà Gani Adams náà ti rí báyìí. Aláàfin trust bí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá trust Ìbà Gani Adams Aláàfin Ọ̀wọ́adé wọ́n trust wọn lójú àtìlẹ́yìn jẹ́ ti rí pé ẹ jẹ́ kí gbogbo wa dúpẹ́ lọ́wọ́ Aláàfin Ọ̀wọ́adé kábíyèsí o àjẹgbọ́ àjẹtọ́ ilé ìtẹ́ṣe yẹn ṣe bẹbẹ fún Yorùbá land bá mi. Trust tí Ìbà ń wá kiri láti yọ ọdún yìí tí àwọn gọ́fúnà àwọn ọba àti baálé àti gbogbo aráàlú tí wọ́n tọ́hàn fún Ìbà ṣebí bàbá Aláàfin Ọ̀wọ́adé ni wọ́n padà wá bá wa fún wọn wọ́n dẹ̀ ti wá ṣígun tẹ́lẹ̀ máa wá wo orin ṣígun yìí náà ní Ìbà ti ń pa láti yọ ọdún yìí ṣùgbọ́n at the end náà Aláàfin Ọ̀wọ́adé wọ́n bá wa ṣígun fún wọn. Bàbá ẹ ṣeun gan ni ẹ ṣe ọba jẹ kó pẹ́pẹ́pẹ́. Ìbà àwọn ọmọ Yorùbá wá ní kí n sọ fún yín pé nígbà tí bàbá wa Aláàfin ti wá ṣígun fún yín nísìn wọ́n ní kò gbúdọ̀ sí fídíò mọ́ fún ẹjọ́ ní online o iṣẹ́ lókù tá a fẹ́ rí action kò ń ṣe afrojuju Shina Peter ìgbà tí wá lóde ẹ mọ̀ pé lọ́dún náà tó bàbá yẹn bá fẹ́ kọrin action afrojuju Shina Peter ìgbà tí wá lóde action kó máa rọ́pọn lápọnlá kó máa rọ́pọn gbápọngbá ká máa sọ wípé kí ló ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ká máa sọ wípé Ìbà ló ń dún lóògùn ọ̀fọ̀ wọn ò tí ì mọ̀ wọn ò tí ì rí nǹkan kan wọ́n rí nǹkan kan àsìkò tó máa mọ̀ nǹkan tó ń pè ní lóògùn ọ̀fẹ́ lélẹ̀. Ìbà ṣe bí bàbá rẹ ti ṣe ó yẹ ṣeré bẹ́ẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti ibo láti Òkè Ògùn ṣe rí wípé Ọ̀yọ́ state báyìí ó ti di woro sí woro Ìbàdàn gbogbo ẹ̀ wọ́n jí wọn gbé láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni bọ́n ti ń gbóbìnrin náà ń gbọ́kùnrin náà ń gbọ́mọdé náà ń gbàgbàlagbà. Ìbà ẹ bẹ̀rẹ̀ látọ̀yọ́ state torí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ báyìí àwọn oríṣiríṣi nǹkan tá à ń rí láti Ọ̀yọ́ a rí wípé àwọn ọmọ Ọ̀yọ́ wọn like Ìgbòho for anything wọ́n prefer outsider ju àwọn ara wọn lọ. Ìgbòho náà ọmọlọ́mọdé rárá ṣe tiẹ̀ jẹ́jẹ́lì so àwọn ọmọ Ọ̀yọ́ wọ́n trust Ìbà Gani Adams ju Ìgbòho lọ wọ́n fẹ́ràn Ìbà Gani ju Ìgbòho lọ. Ìbà you are the best candidate for this. Aláàfin náà ti rí tó bá wá rí bẹ́ẹ̀ kò gbúdọ̀ sẹ́jọ́ mọ́ wípé gómìnà ò ṣígun fún yín o Aláàfin ti ṣígun fún yín tí ẹ bá wá ṣiṣẹ́ nísìn tó bá tún padà bọ́ síta tẹ́ ẹ tún grant tàbí tó tún jẹ́ the same thing lẹ́ repeat ẹ̀sìn máa pọ̀ gan ni o ṣé ẹ fẹ́ bójú Aláàfin Ọ̀wọ́adé jẹ́ ni àbẹ́ẹ̀rí nǹkan tó ń lọ lọ́nà ẹ má padà wá bójú Aláàfin Ọ̀wọ́adé jẹ́ o. Ìbà Aláàfin ti ṣígun fún yín o ó yá gbogbo nǹkan tẹ́ dẹ̀ nídìí owó trust everything irinṣẹ́ oògùn gbogbo ẹ̀ wọ́n á kó fún yín oògùn pọ̀ Ṣàngó ìlú kò so ọkọ ya àkàkà kẹ́rì iná lójú iná lẹ́nu ẹ̀yin tẹ́ bá ti dọ́dọ̀ àwọn Fúlàní yẹn tọ́pọ̀ tó ń bọ̀ lọ́dọ̀ yín tán yìnbọn ṣe mọ̀ pé ìbọn ò ní ràn ẹ̀yin ẹ̀kan lánàá páká bíi ti Ṣàngó iná ogun pọ̀ bàbá Aláàfin ogun pọ̀ Ọlọ́run ẹ̀kan ìmájí oògùn Aláàfin combine with Ìbà ara dé gbogbo èèyàn tọ́jọ́ bá ti ṣú tó ń rọ̀ tó ṣe pààrọ̀ oníkálukú ẹ̀ sáwọlé o. Ìbà ń ṣiṣẹ́ lọ́wọ́ ń dún ẹ̀yin ọmọ Ọ̀yọ́ congratulations to you. Igbó bá mi ò ṣà ẹ ṣọ́ra látọ̀dọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ o kọ́ má fún yín ní mọ́jèlé jẹ́ o étrẹ́ẹ̀dì pọ̀ o mo kàn ní já yín sí ni o. Orúkọ tèmi ò yípadà Ìyèdára Kòwé ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi ṣètò má sì gbàgbé láti bá mi drop comment. Bye for now.